Ó mà ṣe, ilẹ̀ ń jènìyàn. Ìgbà mélòó la ó lò láyé tá a fi ń wẹ̀wù irin ilé ayé? Ṣèbí ilé asán ni, àfọwọ́bà fìílẹ̀ mà ni. Àní pé ká ṣáà ti máa ṣe rere, ire ló pé, ìkà ò pé. Ohun tá a bá ṣe ni ó sọ̀rọ̀ lẹ́yìn wá ọ̀la ní ìgbà tí a ò ní sí ńbẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ lórí ikú àgbà òṣèré orí ìtàgé èyí tí a mọ̀ sí Theatre Art ti ìpínlẹ̀ Nàìjíríà, èyí tí a mọ orúkọ rẹ̀ sí Chief Kọ́nah, èyí tó ṣe olóògbé. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ comment, ẹ subscribe kí ẹ bá lè máa rí púpọ̀ nínú àwọn ìròyìn àjáǹbalẹ̀ wa wò. Ó mà ṣe o. Ilẹ̀ ń jènìyàn. Bàbá wa ọ̀wọ́n Chief Kọ́nah, òun ló jáde ní ayé. Àní pé kí Ọlọ́run kí ó dẹlẹ̀ dé, kí Ọlọ́run kí ó tẹ̀ sí afẹ́fẹ́ rere. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a rọ̀ yín wípé kẹ́ comment sórí comment section, kẹ́ ẹ fi RIP ránṣẹ́ sí bàbá wa olóògbé Chief Kọ́nah àti gbogbo Nollywood actors and actresses wípé ọjọ́ á jìnnà síra wọn. A ò ní rí jù báyìí lọ títí di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ire lójú owó ń rí. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn. Ire o.